àti lọ àti bọ̀ mí lọ́wọ́ ẹ ló wà. Bí mo ṣe búburú tàbí mo ṣe rere o, ẹ̀rí ọkàn mi wà ló fẹ́ lẹ́yìn o. Ẹ̀rí ọkàn mi jọ̀wọ́ dá mi láre. Mo lẹ́ni kan tí mo tẹ̀mí kò ní. Onídùúró mi pẹ̀lú ara ẹni o. Àti wọn láti bọ̀ lọ́wọ́ ẹ ló wà. Bí mo ṣe búburú tàbí mo ṣe rere o, ẹ̀rí ọkàn mi wà ló fẹ́ lẹ́yìn o. Ẹ̀rí ọkàn mi jọ̀wọ́ dá mi láre. Ẹ̀rí kan tí mo rí tẹ̀mí kò ní. Oníkan lólùbẹ̀wò ayé mi o. Àti lọ àti bọ̀ mí lọ́wọ́ ìlú wa. Bí mo ṣe búburú tàbí mo ṣe rere o, ẹ̀rí ọkàn mi máa lò fèrè ìlú. Ẹ̀rí ọkàn mi jọ̀wọ́ dá mi láre. Ẹ kú déédéé wòye ẹ̀yin èèyàn mi nílẹ̀ yín àti lókè òkun. Ẹ wò ó, inú mi dùn láti ti fayọ̀ pàdé yín. Èmi ọmọ yín náà tún ni o, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ọláwùnmí aya Adéyẹmí. Ẹ kúkú ti mọ̀, ọmọ Ìbàdàn tó fẹ́ bàdàn ni. Mo tún ti dé gẹ́gẹ́ bí ìṣe mi. Ẹ ti mọ orí ìkànnì tẹ́ ti máa ń pàdé mi, ìkànnì Jehova Media TV. Gbogbo orí ìkànnì àgbáyé lẹ ti lè wò ó. Ẹ lè rí wa lórí YouTube, ẹ lè rí wa lórí Facebook, ẹ lè rí wa ní WhatsApp. Gbogbo ìkànnì àgbáyé pátá kò síbi tí ẹ ti sí. Ìbájá ti tẹ̀ Jehova Media TV. Ẹ bá gbé mi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, ẹ bá mi pàdé lórí ìkànnì yẹn. Ẹ wò ó, ṣé ẹ rí lọ́sẹ̀ yìí tá a fẹ́ gbé yẹ̀ wò? Nǹkan tó máa ń dùn mí nínú ọkàn máa ní. Tí mo dẹ̀ mọ̀ pé tí mo bá gbé kalẹ̀, ẹ̀yin ìyá wa ń lé gan-an, nǹkan tẹ́yin náà ó fi yè sí ni. Ẹ wá ní kí ni nǹkan tó ti ẹ̀ ń dùn mí gan tí mò ń pariwo yìí. Ó ní ìjà láàrin lọ́kọ-láyà, èyí tó ń ṣe àkóbá fún ìrìn àjò àti ọjọ́ iwájú àwọn ọmọ tí wọ́n bí. Nígbà tá a bá rí tọkọ-tìyàwó tí wọ́n fi ìfẹ́, ayọ̀, ó mèremère ohun dídára tó ń fi dàpọ̀ gẹ́gẹ́ bí ọkọ-láyà tí wọ́n wá wà nínú ìgbéyàwó tán. Bóyá wọ́n ti ń bímọ, à ń bímọ kan ni, à ń bímọ méjì ni, ohun bí ìjà wá ṣẹlẹ̀. Bí àwọn tiẹ̀ bá wa parí ẹ̀ títí tí wọn ò rí parí, bí àwọn bá yanjú ẹ̀ títí tí wọn ò tiẹ̀ rí yanjú, tó fẹ́ rí pé tọkọ-tìyàwó ń pín yà. A ò wá rántí àwọn ọmọ tó wà láàrin wa. A ò wo ìgbé ayé wọn, a ò wo ọjọ́ iwájú wọn, a ò wo ohun tí wọ́n fẹ́ jẹ́, a ò wo ohun tí wọ́n fẹ́ dà, a ò wo pé ibi tí ìjà àti rògbòdìyàn ti ń wáyé yẹn, ayọ̀ ọjọ́ kan sì lè padà wá síbẹ̀. Àwa bínú tán, èyí bàbá wa bá yarí. Èmi mi ò ṣọmọ àlè, mi ò lè fẹ́ mọ́, kò ní padà sínú ilé mi ni, ó máa jáde ni, ó máa kó lọ ni. Nígbà wo bá kó lọ, ṣé ẹ rántí ọjọ́ iwájú ọmọ tẹ́ ẹ bí sílẹ̀? Ṣé ẹ rántí pé ẹ̀kọ́ ọmọ yẹn náà ò jẹ́ èèyàn, kò jẹ́ nǹkan kan lọ́jọ́ kan? Kódà ẹ tún jáwò lápá bí ẹ̀yin àǹtí, ẹ̀yin mọ́mì mi, ẹ̀yin ẹ̀gbọ́n, ẹ̀yin ọ̀rẹ́ mi, tá a torí ìlàkọjá kan tàbí ìkejì tá a ń là kọjá nínú ìgbéyàwó, tá a wá wò sùn, tá a wá ní àfi pápá kún ká pín tán ni, ká kúrò ní ọkọ yẹn ni. A lè fẹ́ mọ́, òun ṣe ń tá a lè bá ṣe, òun ṣe ń tá a lè bá rìn, òun ṣe ń tá a lè bá pẹ́ ni. Ẹ má jà gbàgbé o àwọn ọmọ wa. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ó tún máa lọ, wọn àmọ́ sí kí ni ìdú ọmọ ẹ̀ lẹ̀ fún ni, máa da ọmọ ẹ̀ sílẹ̀ fún ni. Bí ilé bá kó ọmọ kankan, kó lọ kó ọmọ ẹ̀ fáwọn ẹbí ẹ̀, kó lọ kó ọmọ ẹ̀ fún àwọn ẹbí ẹ̀. Kẹ́ẹ̀nẹ́ wọ́n ti gbàgbé pé bó ní ṣe rí ọ̀la ò rí bẹ́ẹ̀. Ọmọ tẹ́ ẹ kó sílẹ̀ yẹn, ṣé ẹ̀mẹ́ tọkọ yín fẹ́ kó fún? Ọmọ tẹ́ ẹ dà sílẹ̀ ni yẹn, ṣé ẹ̀mẹ́ tó fẹ́ wò wọ́n dàgbà? Kí ló dé àwọn ẹ̀yẹ yín ìyá wa? Ṣóyún níní ti ẹ̀ rọrùn ni? Ṣé ìyà jíjẹ oṣù mẹ́ta nìkan la fẹ́ sọ̀rọ̀ lórí rẹ̀ ni? Tàbí ebi, rírẹ̀, ṣíṣe wẹ̀sì, àgọ́ ara tí ò péye fún ìrìn àjò odidi oṣù mẹ́sàn-án?
ṣóun la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀. àwa ti gbàgbé gbogbo ìrora yẹn, a ti gbàgbé gbígbé yẹn, a ti gbàgbé ẹkún yẹn, a ti gbàgbé ẹjọ́ yẹn, a ti gbàgbé adúrú wàhálà tá a ṣe káwọn ọmọ yìí tó jẹ́ sákán tó wá sáyé. àwa wò pé tó yẹ ká ṣàṣe náà ni pé ká pin tán, bàbá rẹ̀ ò wúlò, ìyá bàbá rẹ̀ ò wúlò, a tún wá ń lọ, a tún wá dọmọ yẹn sílẹ̀ àti orúkọ wọn bá gbáta lé lórí kó máa kiri lórí títì nígbà tí ò tí jọ lójú ara. àrònú pé kó máa bá wa tiẹ̀ máa fọ́ onígi lórí, àrònú aṣọ tó ní máa wọ̀ sọ́mọ wa lọ́rùn. etí ẹ̀gbọ́n náà èèyàn wa mo sì fẹ́ bí wà mí rí, ṣé bá ń tọ́jú ọmọ mi tó lè dàbí ọlọ́mọ ni? bẹ́ẹ̀ ni, tó lè dàbí ọlọ́mọ ni mo bí yín, ẹja mi lóhùn náà, kò lè dàbí. torí pé tó bá ti máa ń na ọmọ yín lẹ́ẹ̀lẹ́ tó bá yín wọ ọmọ, tó ti ń jágbe mọ́ ọmọ yín, tó ti ń bú ọmọ yín, tó ti ń sọ̀rọ̀ òdì sí, tọmọ yín bá náà ìsọ̀kan tó ń ṣe kò ní sọ síta. ṣé nǹkan látàrí àìsọ̀rọ̀ síta rẹ̀ nǹkan ilé ìṣe tí ó máa fi gbẹ̀mí rẹ̀? ṣé ẹ mọ iye ọmọ tó ń kú lójúmọ́ látàrí àìrí ìtọ́jú ìyá tàbí bàbá wọn? wọ́n níṣẹ́ ti ẹ̀náró jinlẹ̀ iye ẹ̀mí tó ń sọnù láàrin àwọn ọmọ wẹ́wẹ́ nítorí pé àìbìkítà àti ìwà àìnáró jinlẹ̀ táwọn òbí ń wù, àti pé béjò ṣe gùn tó ní máa ṣe dáná rẹ̀ tá à ń gbé ìdájọ́ wa kalẹ̀. ṣáàmọ iye ẹ̀mí àwọn ọmọ wẹ́wẹ́ tá à ń sọnù lọ́dún. ẹ̀yin èèyàn mi nílé, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ á ronú sí i, mo fẹ́ kẹ́ ẹ jẹ́ á kíyèsí. lórúkọ Jésù lèmi àti yín ò ní dàrú o. mo ní lágbára Ọlọ́run Sátánì ò ní fi ilé wa ṣe bùgbé, kò ní sọ̀dẹ̀dẹ̀ ayọ̀ wa di ọ̀dẹ̀dẹ̀ ẹkún. ẹ má gbàgbé abala tá a wà, abala ìdílé aláyọ̀ ni o. ó dẹ̀ ṣe pàtàkì fún wa láti mọ̀ pé ohun gbogbo tó bá fẹ́ mú ìdíwọ́ tàbí ìdènà bá ìgbéyàwó wa tàbí ọjọ́ ọ̀la àwọn ọmọ wa, a nílò láti jà fún. kò ní jù báyìí lọ lórí abala àkọ́kọ́ tí mo pè ní ìdílé aláyọ̀. ẹ tún pàdé mi lórí abala kejì tí mo pè ní ìtọ́jú àwọn arúgbó wa. ẹ má bá mi kálọ. Sí abala kejì tí mo pè ní ìtọ́jú àwọn arúgbó wa. ẹ̀yin èèyàn mi, ẹ kúkú másìkò tá a wà yìí, pásìkò òtútù la wà. ǹjẹ́ ẹ tiẹ̀ mọ ààyè tí àwọn arúgbó wa wà lásìkò yìí? ṣé kò ń ṣe pé àwọn arúgbó èmi àti yín inú ilé tí páànù rẹ̀ ń jò, tí sílì ń domi yẹ̀yẹ̀yẹ̀, òun la fi wọ́n sí tá à rántí wọn torí pàǹtá fóṣù àtàjẹ́ má bàa rí náà rí wa? ṣé kò tẹ́ ṣe pé àwọn òbí tèmi àti yín gan aṣọ tí ò bára wọn mu, tí wọ́n ti jìyà jìṣẹ́ lé wa lórí pé nígbà tá a bá dàgbà ó bọṣọ tuntun sáwọn lọ́rùn? ṣé kò ń ṣe pé òun ni wọ́n ń wọ̀ nínú òtútù? ẹlòmíín ni aṣọ mélòó máa mi fẹ́ wọ̀, ní tí wọ́n wá kónú kọ́bọ̀dù gan ṣáà sì lò tán, kí làbúrò tó ẹ̀ṣẹ̀ máa raṣọ fún? ó rà á nì, torí ayọ̀ náà pè lóúnjẹ àgbà. ayọ̀ náà pè lóúnjẹ àgbà, bó pé 20 bó pé 30 kò tí ì tó wọn o. ẹ̀yin èèyàn mi nílé, mo ní kò tí ì tó wọn, àbí tí mò ń sọ òye yín ni? kò ì tó wọn, nítorí pé owó tó yẹ kán fi raṣọ, tó yẹ kán fi bá ẹgbẹ́ mu, kán fi bá ọgbà mu, kán wà láàyè tó dáa, ṣé kí n má tàn yín? owó yìí wọ́n ti fi tọ́jú èmi àti yín, wọ́n ti fi sanwó ilé ẹ̀kọ́ wa, wọ́n ti fi sanwó iṣẹ́ wa, wọ́n ti fi raṣọ sí wa lọ́rùn. wọ́n ní káwa bẹ́gbẹ́ pé káwọn kúkú jókòó tó fẹ́ gbẹ́ná. ṣé wàá yẹ pàtàkì bẹ́gbẹ́ pé tán ṣe ká gbàgbé wọn? mo ní ṣé ó yẹ káwé páwọn náà ní wọṣọ tó dáa lọ́rùn? àṣé ó yẹ páwọn gan náà ní bá gbà mu? òbí èmi àti ẹ ló yẹ kó bá gbà mu jù. kò yẹ kán rí mi àti ká máa lo mọ́tò dẹ̀nkù ká máa jẹun tó wà, ṣùgbọ́n káwọn òbí wa máa ráre kiri orí títì. kò yẹ kó rí bẹ́ẹ̀ o, torí pé wọ́n ti jìyà, wọ́n ti jìṣẹ́, wọ́n ti gbénú òtútù kan rí nítorí kémi àti yín ó lè yè. kò tó wáyé pé bàtẹ́ kọ́ máa gbé bí ìsinmi gbà yín wó padà sínú òtútù. ẹ̀yin èèyàn mi nílé, ìjà rántí àwọn òbí wa, ìjà lọ máa bẹ̀ wọ́n wò, káwò pé ó kéénú ilé tó ń sùn o, ṣé kò séwu fún wọn o, ṣé ààbò tó péye wà fún wọn o, ṣé wọ́n ń jẹun tó dáa lásìkò, bó ti ẹ̀jògé àti róbó wọn ó mu, àní kó bọ́ sásìkò tó dáa.
kó sì jẹ́ ìtó gbóná kó má jẹ́ pé máa wà fi rí róbó gan mú kọ́ gbogbo ẹ ti dárin dẹ̀yìn. ẹ̀yin èèyàn mi kò ní jù báyìí lọ lórí abala ìtọ́jú ẹ̀yìn àwọn arúgbó wa. Mo fẹ́ kémi àti ká máa bẹ àwọn arúgbó wa wò ká sì máa wo àyè tí wọ́n wà bá a ṣe ń ṣe yìí ọjọ́ alẹ́ tèmi àti yín náà yóò dùn ni. Ẹ tún pàdé mi lórí abala tó gbẹ̀yìn lórí ètò ìrìn àjò ìdílé èyí tí mo pè ní abala ìrìn. Ọ̀run ọba ó fàyè ṣàbùkù títí sẹ́yìn Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbà Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbà ayé ò gbà ó fọ̀run ṣe ìṣòwò ọ̀run ọba ó fàyè ṣàbùkù títí sẹ́yìn Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbà Ọlọ́run tó tóbi kábíyèsí bàbá àgbà ayé ò gbà. Ẹ̀yin èèyàn mi nílé arígbéjò ti wọ̀ mí lára ṣé tí má ti dábàá àmọ̀ràn inú mi á máa dùn ara mi á máa yá gágá ẹ pé kí ló múnú mi dùn nítorí pé mo rí pé abala tá a ti máa ń pera wa ṣàkíyèsí lórí ohun tó tọ́ àti ohun tó yẹ ni. Ẹ wò mí wò lọ́sẹ̀ yìí ohun tí mo fẹ́ bá wa sọ ó ní wípé ṣé à ń kíyèsí ìlera àwọn ọmọ wa? Ṣé kìí ṣe pé iṣẹ́ tá à ń ṣe kò jẹ́ káráyè mójútó ìlera àwọn ọmọ wa? Ṣé kò ń ṣe pé òdi ẹgbẹ́ tèmi àti yín lọ kò jẹ́ ráyè mójútó ìlera àwọn ọmọ wa? Ṣé kò ń ṣe orí àdúgbò tèmi àti yín yàn kò jẹ́ ráyè mójútó ìlera àwọn ọmọ wa? Ẹ má jẹ́ kí n tà ńlá kọjá tàbí n tà fẹ́ jẹ tàbí n tà ń jẹ kó mú wa bà ọjọ́ ọ̀la wa jẹ́ o. A nílò láti lọ máa yẹ ìlera àwọn ọmọ wa wò pàápàá jùlọ táwọn ọmọ wa bá sùn lójú oorun tó bá yá yàrá ọ̀tọ̀ làwọn tiẹ̀ sùn ká jí lóru ká lọ chẹ́ẹ̀kì wọn báwo ni ṣára wọn ò gbóná ṣé wọn ò tí ì rè jábọ́ ṣé wọn ò sùn léra wọn. Gbogbo àwọn nǹkan wọ̀nyí ló yẹ kémi àti yín ká máa kíyèsí ká dẹ̀ máa yẹ àwọn ọmọ wa wò. Gbogbo àdúrà bá ṣe ń ṣe yìí ọmọ ò ní kú mọ́ wa lọ́wọ́ o. A ò ní sọkún ọmọ ní kékeré o a ò sì ní sọkún ọmọ lọ́jọ́ alẹ́. Ẹ̀mí gígùn àtàlàfíà láwọn fà bá ọmọ wa pẹ́pẹ́pẹ́. Ẹ̀yin èèyàn mi kò ní jù báyìí lọ abala ètò tí mo pè ní ìrìn àjò ìdílé. Ẹ má gbàgbé ìkànnì tí mo wà DFR Media TV. Tí bá wá ní ìbéèrè tàbí ohunkóhun tó ń jẹ yín lọ́kàn tẹ́ fẹ́ bi èmi ọmọ yín ọ̀rẹ́ yín Ọláwùmí Adéyẹmí léèrè ẹ pè mí sórí ẹ̀rọ 08060667021 08060667021 ó dìgbà o. Ó fọ̀run ṣe ọ̀run kò gbà ó fàyè ṣàbùkù títí sẹ́yìn Ọlọ́run tó tóbi ní Ọlọ́run bàbá àgbà Ọlọ́run tó tóbi Ọlọ́run bàbá àgbà ayé ò gbà ó fọ̀run ṣe ọ̀run ò gbà ó fàyè ṣàbùkù títí sẹ́yìn